ó jẹ́ ọmọ tí àwọn èèyàn pé kò kàwé ni, but he has a native intelligence. Àwọn ìgbà tó ṣiṣẹ́ ìgangan yẹn tó lọ sí ọ̀gbìn àwọn ìkan fẹ́ lò ó, àwọn olóṣèlú 2023 wọ́n mọ̀ pé èmi ò tẹ̀ ní interest ọ̀rọ̀ òṣèlú báyìí, wọ́n fẹ́ lò láti fi kọlù mi bọ̀ tó fọgbọ́n ṣe. Gbogbo àtọ́ bá ń tì inú tàbí àti sọ pé irọ́ bàbá mi làárẹ̀, wọ́n bá ti pèèyàn ní bàbá yàn respect mo lórí tó, ṣé mo tó ń bi lọ́mọ ni? Mi tó ń bi lọ́mọ náà, àbúrò mo lè gbá, àyẹ̀yàn pé bàbá yàn kí ló ti kú respect mo ló tó yẹ láyé. Mi ò jẹ́ kọjú ìjà sí yà kí ló ti ń fẹ́. So why tí mo ṣe wá bínú sí pọ́tẹ́ ìwé bó ń ṣe operate kọ́ làwọn àṣẹ fẹ́ operate. A dẹ̀ ti sọ̀rọ̀ yé, ó ti wá bí 2 hours plus ó lò mí bẹ̀. Ṣé wọn kóhùn òsín láì ìjàgbára tẹ́lẹ̀ ìṣe businessman ni business kò ṣe tẹ́lẹ̀. So a lọ pé báyìí máa ṣe ṣe kì í ṣe bí tójó o lè last ní ọ̀nà ìlú pé gbogbo. So a ti ń guide ẹ rí pé kì í ṣe bí tójó approach ẹ̀ tí máa wà scientific, ó ti máa wà well organized nísìn. Kì í ṣe mi nìkan mo bá sọ̀rọ̀ àbáyọ Adébáyọ̀ àtàwọn àgbàgbà Yorùbá náà bá sọ̀rọ̀ the same thing. Bọ́tẹ́yàn bá ń gbé bó ṣe gbé yẹn, ọlọ́run máa ẹ̀kọ́ paná ẹ̀ṣọ́ yàn. Bó ṣe gbé yẹn, lóòótọ́ àwọn èèyàn máa hélẹ̀ ìwọ̀n tó bá burú tán, ìwọ nìkan ní ó kù. So ọwọ́ dẹ̀ ti kú ọwọ́, òun náà ti join Southwest Security Stakeholder Group. So gbogbo alágbára la fẹ́ kó jọ síbẹ̀. Abájí kó gbogbo alágbára síbẹ̀, ìwọ di bímú. Ẹ̀yà lè sọ pé ìwọ tó ń ṣiṣẹ́ Ìbàràpá Àdìgbò, ó fẹ́ lọ sọ pé ó ṣiṣẹ́ Àkókò, àwọn alágbára Àkókò wà mẹ́. Ògèdè bá òkípà lánàá sí. Àwọn ọlọ́dẹ kan náà attack àwọn kidnapper kan ní Ọ̀kà Àkókò àbí Àkùngbá. So lọ́lẹ̀ gbọ́ mọ̀ pé wọ́n ń jà mẹ́. Mọ́kó náà di Aziz ti Ọ̀yọ́ àti eré àbẹ̀yẹ mú. Káwọn kan di Tèkìtì mú, káwọn kan di Èkó mú, káwọn kan di Ògùn mú, káwọn kan di Èkìtì mú. Ààrẹ á dẹ̀ coordinate wọn. Wọ́n tó pínlẹ̀ Yorùbá bó ṣe máa rí ní ẹkùn mẹ́rin ní ààrẹ pínlẹ̀ Yorùbá sí nínú ogun tẹ́lẹ̀. Ẹkùn mẹ́rin ni. So ẹkùn mẹ́rin yẹn dẹ̀rẹ́ ó lé àwọn olórí ogun kọ̀ọ̀kan tó hẹ̀jẹ̀ ẹkùn mẹ́rin ni. Ààrẹ wà central. Ààrẹ òun lọ sí ogun pẹ́pẹ̀pẹ́, ó máa lọ commission ogun ni. Wọ́n àwọn adúgbò ẹ̀ parí ogun àfi tó gun yẹn bá le jù lágbára ọ̀bá ká. Ààrẹ òde ń gbé kan dání, ọ̀pá ló máa ń gbé dání. Tí ààrẹ bá dẹ̀ máa jáde bí 800 sójà máa wà wájú, 800 sójà máa wà lẹ́yìn. Ààrẹ máa wà láàárín àwọn key leaders tó tẹ̀lé ààrẹ bíi márùn-ún àbẹ́fẹ́ máa wà lọ́tún máa wà láàárín. Bí ààrẹ ṣe máa rìn jáde láyé àtijọ́ ni. So wọ́n ní ọmọdé, wọ́n ní tí ò bá wọ́n àgbà àrọ́bá akíkanjú ní Sunday Igboho. Ìkan tó ṣe yẹn jáwọ́ pé mo di èmi gangan. Wọ́n mọ̀ pé kábíyèsí ìgbọ̀ngàn sọ wípé kì í ṣe ọ̀rọ̀ Fúlàní ló pa Abọ́rọ̀dé, pé àwọn ó ní ó wà political motivated, kábíyèsí sọ fún mi yẹn. Ìyàwó wọn náà dẹ̀ woman tí ó jẹ oko tó jẹ oko ẹ̀, ó mú wá bíbẹ̀ mú padà ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ gba judicial jẹ́ kí n ọ̀dà àwọn OPC kan lọ lé àwọn Fúlàní wọn àìbá wojú ìyàwó káwọn bá jẹ wojú ara wọn náà máa fún mi lẹ́sìn jọ́kì mi ò rí wọn mọ́ wọn ni mo sọ ní tàbí yìí ó lórí pé Sunday Igboho wà lọ síbẹ̀. So what he did was a psychological achievement to our advantage in Ìbàràpá, and unnecessary àìmọye tá a ti ṣe káàkiri táwọn ò tẹ̀ pariwo, but òun coordinate media ó dẹ̀ create awareness, so we have to back him on his own way. And mo gbà tó wá mo size ẹ̀ mo rí pé ọmọlúwàbí ni, mo rí pé òun náà sọ wọ́n ti lóòdù ní rántí pé wádọ́dọ̀ ààrẹ o, ààrẹ apá o, kí ni Yorùbá nìyẹn o, wádọ́dọ̀ ààrẹ o, a wá sọ̀rọ̀ níjọ́ kejì a flow gan, ó ní kò sí nǹkan tó wà ní sọ fún ó dẹ̀ sọ, ó ní Yorùbá lórí yẹn, wọ́n náà ti mọ Yorùbá díẹ̀díẹ̀. Ọ̀tọ̀ nígbà tó ń ṣe business o, ọ̀tọ̀ ní jàǹgbára o, new sector ló ti wà yìí o. Tó bá gbọ́ngàn tó bá sọ nípa mi kò pè mí, tẹ́mi bá gbọ́ngàn tó bá sọ máa pè é. Ká fọwọ́ wẹwọ́, òun lọ́wọ́ fi mọ́, ó ní Yorùbá lè ní lọ síwájú. Lórí